Ọ̀rọ̀ Nàìjíríà owó sàkóso ẹ̀ ń wáyé o. Ọmọ yẹn mẹ́ta fi bá wọn jà o, bẹ́ẹ̀ ti gbọ́. Ó mọ̀ fún un jáde o. Yorùbá fẹ́ bá Yíbò jà o. Yorùbá ò mà lè gbẹ̀yìn o. Àmọ̀dá sí ẹwà ló ti sọ̀rọ̀ o. Bí òkúta mẹ́ta Èlò ìṣòwò gbẹ̀jì náà. ó lè nípa o. Ọmọ bàbá mi mọ̀ wípé mi ò fẹ́ òkú. Kájọ gbé Nàìjà lárugẹ. Jẹ́ ká jíjọ gbé Nàìjà lárugẹ. Kémi gbé kíwọ́ gbé ká jíjọ gbé. Ó máa ma ní tọwọ́ mi bàjẹ́ Nàìjíríà. Nàìjà lárugẹ. Ká jíjọ gbé Nàìjà lárugẹ. Kémi gbé kíwọ́ gbé ká jíjọ gbé. Mama ní tọwọ́ mi bàjẹ́. Their new story in nation that change our mentality. Ọkùnrin lè ṣe, obìnrin lè ṣe o. Ká sowọ́pọ̀ ènìyàn tàbí star. Resources. New story òkú iṣẹ́ ọpọlọ. Fẹ́mi ọlá Jésù àtúnṣe bẹ̀rẹ̀ láti inú ilé. Ìwà rere ló yẹ gbogbo obìnrin. Ọkọ kan òkun kan bàdó ni wọ́n ń bá kiri. Ẹ̀dàṣẹ́wó òjò ti ràn mọ́. Ló dá lọ́dẹ̀ ọkọ. Ló ṣe sọ pé ó ṣe mọ́. Ó ẹ̀dá láàrin kiri. Wọ́n tún fòwe sí i. Behind a successful man there must be a woman. Ló ṣe kó lè dá. Kó máa ma ní tọwọ́ mi bàjẹ́ nígbà tí bá mi dá sí i. Okú kó lè dára. Ibẹ̀ lọ́mọdé máa bá. Ọmọdé súnmọ́ mi ò fẹ́ wá gbọ́ mi. Ní Nàìjíríà yìí, ṣe máa dá lọ́wọ́ fún ẹni tọ́wọ́ bá yẹ. Lórí ojú ní sọnù. Kájí ìwà ìmẹ̀lẹ̀ kò yẹ ẹni tó fẹ́ gòkè. Nínú mi dé ẹlẹ́mọ̀ mò ń gbìyànjú. Ní Nàìjíríà wáyé má ṣe bàjẹ́ lọ́wọ́ mi máìtì. Nàìjà lárugẹ. Kájí lọ gbé Nàìjà lárugẹ. Kémi gbé kíwọ́ gbé kájí jọ gbé. Àní tọwọ́ mi bàjẹ́ Nàìjíríà. Gbé Nàìjà lárugẹ. Gbé Nàìjà lárugẹ. Kíwọ́ gbé ká jíjọ gbé. Tọwọ́ mi bàjẹ́ Nàìjíríà. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Ní Nàìjíríà bá máa dára ó dọ̀wọ́ mú mi. Èmi náà kí gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣé mo mà dúpẹ́. Àbí bá a ti ń mú wá nílé iṣẹ́ wa Fine 87.7 FM ẹ̀ ń fọkàn bá wa bọ̀ ẹ̀ ń fi àdúrà ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ̀ ń túnà ó ń túṣe fún wa. Ó dáa a tún ti mú tàárọ̀ yìí wá ẹ jẹ́ àtúnjọ wò ó iṣẹ́ wò ó ìwòrìwò wò ó ohun abájìjọ wò gẹ́gẹ́ ni àwọn àgbàlagbà ni wọ́n ló máa ń gún. Ọ̀rọ̀ jáde ṣé àṣẹ máa tẹ̀lé? Ṣé àwa náà ṣàkíyèsí pé àjọ EFCC wọ́n rọ̀rọ̀ sọ àbí wọn ò rí sọ? Wọ́n ní ẹ wòye dáadáa o ẹ̀yin èèyàn ẹ wòye o torí pé wọ́n ní ọ̀rọ̀ ọbẹ̀ máa ń mú ìníkan àgbà ni. Ó yá àjọ EFCC ní béèyàn kan bá fẹ́ fowó sàkáǹtì yín
ẹ ṣàkíyèsí ẹnìyẹn dáadáa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ estate agents wọn sọ àgéṣerú àwa tá à ń filé kan ilé méjì rẹ́ǹtì o àwọn tí wọ́n ní sáìtì tó pọ̀ dáadáa sáìtì tó yẹ pé orí omi làwọn fẹ́ kọ́lé sí ibi omi ń gbà kọjá èyí làwọn fẹ́ kọ́lé sí owó wọn ní yes àwọn náà lówó ṣùgbọ́n bó náà ti rówó ṣé èṣe owó tó yẹ kémi àti yín ká mọ̀ fi ṣara ni dín lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé èṣe òun làwọn kó sápò ara wọn tí wọ́n fẹ́ lò yóò dáa bí wọ́n bá wá ẹja fowó pamọ́ sàkáǹtì yín torí pé business owner ni yín ẹ wò wọ́n ní wọ́n ó ṣèwádìí